Adigun. Alápò méjì. Jẹ́ kí ọmọdé kó máa lọ. Kábíyèsí kò lè lọ. Kí ló fẹ́ rí gbàǹdì? Kábíyèsí ṣé rí ọmọ ìbọn ṣe wà yìí èmi ni mo sanwó sùkúù rẹ̀ tó fi ṣe tán èmi ni mo máa ń sẹ́ni owó provision sílẹ̀ kò tọ́ wa kábíyèsí ó sì ti ṣèlérí fún mi ó ní tóun bá ti parí iléèwé òun pé wọn wà lé pé ń fi ọ̀lẹ̀ túkọ̀ wò igbó òde lánàá olóyè ó ló ti rẹ òun mo sì ní kọ́ mọ́ wọ́rí ó ti dàárẹ̀ ìjẹ́jẹ́ àṣẹ tá a ṣe lọ́ba lòun lè kó ṣé rí pé kò lè lọ kò lè lọ. Adigun ó yá fi yá mi jẹ́ kí ọmọdé yìí máa lọ. Kábíyèsí kò lè lọ mo ti lo fẹ̀kọ́ mi. Fẹ̀kọ́ mi èmi ní jẹ́ fẹ̀kọ́ mi. Kábíyèsí ẹ máa jáde ńgbà tẹ́ ẹ jáde fẹ̀kọ́ mi rè kábíyèsí ẹ wò fẹ̀kọ́ mi rè kábíyèsí ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kábíyèsí fẹ̀kọ́ mi rè fẹ̀kọ́ mi ò kéré nú ayé ẹ ti máa gbọ́ bó ṣe wà tí n bá gbà pé tán kíní mi máa dúró níwọ̀n ẹ̀yin wàá ṣe débi pé ọmọ fúnra rẹ̀ ní ọmọ bẹ̀mí kó ti tó kábíyèsí ẹ rí nǹkan tí wọ́n kọ sí lára ni wọ́n kọ for chronic masturbation gbogbo Nàìjíríà ló wà àfẹ́kọ́ mi ò kéré kábíyèsí. Ó dà já wò. Kí ni okúdù rẹ̀ pọ̀. Ó dà Adigun mo pa láṣẹ ni jẹ́ kí ọmọdé kí o máa lọ wá sí àárín ìlú náwó sọmọge tó bá fẹ́ ìfún ọ. Kábíyèsí káfúsọ máa ń lọ. Yóò lọ. Kábíyèsí. Kábíyèsí kílẹ̀ ẹ jẹ́ kó bọ́mọ ẹ lọ lé. Kábíyèsí tá a bá wá ara dàn á fò bẹ̀sẹ̀ bọ̀. I do my things my way, I know they see them talking. My far away one monk come. As I dey run my race, I dey do my hustle. Je. Ekpo ni mo ru oniyan ki ma gbe dodo mi o. Bó sáré kọjá orí o lè gbàgbé ilé. Àní mélòó la fẹ́ sọ nínú ayé lè. Ìlú Àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò. Ọ̀rọ̀ àgbà tó ń sọ ẹni létí ló lè gbọ́. Ìlú Àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò. Ọ̀rọ̀ àgbà tó ń sọ. Wọ́n sọ pé mi kò fẹ́ rí mi. Kí ló ṣẹlẹ̀? I don't think this friendship. Wait, Puff. Puff now. Drag it. Bebe. What? Lọ fẹ́ sọ báyìí. Ó ti gbàgbé.
tó bá lówó ọmọ ẹ̀ ń ta ìpa kó mọ́ kárí mu wọn ní pa ó ṣáná wọlé wọn pé up nepa débi fúnra ní school bọ́sùlà lọ́wọ́ tá yẹ́bà wàá tó sọ́wọ́ yìí báyìí. I'll be like, hello? Gege. Please, my talent is busy from now to forever. My talent is in Toronto. It's in California. It's in so you remember oh my god, láti be by there forever. Oh my god, be. Ibi iṣẹ́ ni mo ti ń bọ̀. Adéjọ́ ta ló ní best tó wá jẹ́ ẹ̀sìn? Mọ́tò tó wá drop mi. Best tó kọjá yẹn sì mú sùn. Mọ́tò ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ń sìn ló wá drop mi. Adéjọ́ báwo ló ń ṣe báyìí fún mi náà? Dípò, I don't think you can understand. Wo, ó struggle. Èmi náà struggle. I love you, Adéjọ́. Love needs more than emotion to thrive. Dípò, I'm sorry, but I need a break. I love Adija. I know, bestie. But the question is, does Adija still love you? Yes, she does. But I think she's at a crossroad. I don't know. See, I'm a female. When a lady starts saying, give me space, she bajo remote on lato drop it. See, I can categorically tell you 100% that she's cheating on you and she prefers the other guy to you. You don't sort of show cheating. Boyfriend do all abroad, won't cheat the other job. Me o cheat o. Oh, cheat. See of the cheater. Kí ló máa ṣe nísìn? I think I will just double my hustle and probably create a good living for her. Whoa, mo fẹ́ ṣe noodles. Ṣé wàá jẹ? Máa jẹ. Wàá tún jẹ. Bá fata tó pọ̀ díẹ̀ sí. As you cook the tire. Pẹ̀lẹ́ méjì. Àdìsá fúra kókò mọ́ra náà ń gọrí pé. Ó ṣe é tí pé gbogbo àti bá ń ovulate lè máa ń fẹ́ jáde. Ẹ̀wọ̀n náà ó ṣe mọ ilé tí gbé mi ọ̀bá fẹ́ jáde. Mo late, mo ní ovulate pé time tó yẹ kí ọkọ àti ìyàwó kọ́ ní sex kí mi náà lè bímọ fún yín. Wo wọ́n jẹ́ ní gbọ̀ngàn tọ̀ kò sígbà kankan tẹ́mi rẹ̀ ní ṣẹ́ẹ̀sì tó lè bímọ. Wo ń gbà mọ́ wa kékeré ẹlẹ́dẹ̀ ni ẹ máa ń pè mí bí n bá fèrò nínú ọbẹ̀ báyìí ọ̀daràn yóò bímọ ó lè bí mẹ́jọ bí n bá fàtẹ́kùn sí ọba yìí ó bímọ. Wọ́n já àwọn dókítà wọn sọ fún pé ńgbà kan ni ẹnì bímọ kan ìfẹ́ sígbà tó lè bímọ. Irọ́ ni chief ẹ ti ń rẹ́ lómi. Ẹ̀rọ náà mọ́ fọ́n lójú tẹ́lẹ̀ kò sígbà mo tí mo rí yẹn. Ẹ ti ń fẹ́ lómi. Tó rẹ̀ mọ́ gbẹ̀yìn wà o mọ́ gbẹ̀yìn wà. Ọmọ èmi rẹ̀ jọ mọ̀ ọmọ pé mẹ́rin ọlọ́run mi mùsùlùmí lè ní mo sì sọ fún ọ pé
ìlànà tí Ọlọ́run ní àtẹ̀lé nínú Suratu Nisa ni wọ́n tẹ̀lé ó ti ní ẹ̀ ń bá ti lágbára ẹ̀ kó fẹ́ ju ìyàwó kan lọ tó bá ti mọ̀ bóun lè ṣe déédéé láàrin wọn tí ó máa tọ́jú wọn gbogbo ohun tí ẹ bá fẹ́ tí ó sì máa mú wọn lọ bákan náà mo sì ṣe tó máa wó gan kó tí lè mọ̀ pé mo tó ń tọ́jú wọ ju àwọn tó kù lọ ìyálé rẹ̀ ti mẹ́ Saudi oṣù kan ní gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ ìyálé rẹ̀ ti ọ̀dọ̀ ti Amẹ́ríkà oṣù kan ní èyí tí mẹ́ Germany náà oṣù kan ní ọ̀dọ̀ rẹ̀ náà ti mọ̀ pé oṣù kan nílò lọ́dọ̀ tiẹ̀ náà tí mo nílò oṣù kan lọ́dọ̀ rẹ̀ ni ṣé wọn wá tọ́jú rẹ̀ tó wọ́n fẹ́ kàn lé ọ torí wọ rèé òkùnkùn mọ̀ náà dá ẹ̀ta àbábẹ́ torí nǹkan mo fẹ́ fẹ́ yìí sọ pé inú ń bí mi inú mi dùn àwọn ọmọ náà dá bó sì rẹ̀ sì fún mi ní ìsìn bí ègbò ni bí ìgbìyànjú bá pẹ̀pẹ̀tẹ̀ tó bá pẹ̀pẹ̀tẹ̀ ègbò ni yóò fọ́pọ̀ ni èyí sì pé ń bí mi nú mo máa jẹ́ ẹ bẹ́ẹ̀ tó ti yọ wọ́n á jẹ́ ń fẹ́ nìkan tí ọmọ dáná nítorí ọba fẹ́ ni kò sọ fún mi bọ́ ọba tó fẹ́ lè ní ìmọ̀ wọn kọ̀ fún ọ wo kò sọ́kọ̀ tó fẹ́ ra fún tí mo lè ra fún pẹ̀lẹ́ ambulance wọ kódà mo lè ra jẹ́ la bọ́ ọba ti fẹ́ lè mo lè kọ́ mọ́ṣúárì fún ọ gbogbo tó bá múnú rẹ̀ dùn ní sí fún ọ tó ti yọ ṣáàjì ìgbé ṣe tí mo fẹ́ ṣe tó ti gbọ́ tóòdù tóòrè jẹ́ kí tí wọ́n lọ sọ́gbọ́ tóòdù tóòrè. Mẹ́lọ lọ́hùn. ìlú agídìgbò ọlọ́gbọ́n ló ń jọ. I'm warning you. ọ̀rọ̀ àgbà tó ń sọ ẹni létí ló lè gbọ́. bánú sọ má bá sọ. wọ́n mi kékeré. bọ́sì gbangba má gbà kọ̀rọ̀ yé. wọ́n mi kékeré. no be everything wey dey bling na go. wọ́n mi kékeré ẹ ká sùn. ẹ má pè mí ní mọ́mí kékeré mọ́ Adijat lórúkọ mi. àmọ́ kò tọ́ sí irú àwa ìlẹ́nu ká máa pe ṣúta ṣífù ní orúkọ. ẹ̀yin lẹ́mọ̀ dáàdì dá. dáàdì yóò sí àyè. Deal it. She's asking for chief. As if he doesn't know. You're welcome, Jai. Daddy. Please. When did all this Titanic bullshit start happening between you and I? But I love that kiss. How dare you touch a BLC holder like that? For my harassment. Oh, it's not your fault. Kò ń ṣẹjọ́ ẹ̀. Èmi tí mò ń bá ẹ dúró síwájú gate ni, and I will sit down. I won't stand again. I will sit down. You're very stupid. Scallywag, yeah. You're very stupid. Now you see the equal. Nonsense. Ọ̀bọ̀ nǹkan wí náà ọmọ rẹ̀ ọ̀gbọ́ ó dùn ó fóyin sí òfin ṣúgà sí ọmọ ẹ̀ ní ọ̀pá mi àwọn kan bá yé mi jẹ́ nǹkan mọ́ pọ́n gbogbo àtẹ́lẹsẹ̀ la àdúgbò ọmọ ẹlẹ́dàá mi okùn ẹ̀mí mi lọ́mọ ẹgbẹ́ nu léyìí ojú rẹ̀ ara ń tàn wínú ìwọ yàtọ̀ sáwọn ohun tí èdè bàlàbàlà ẹ̀ ń ṣe èdè bòlòbòlò irọ́ ó dùn rí mọ́ ẹ̀ ó sì mọ́ múnú mi dùn mo mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan sórí mo á fẹ́ kọ́ ọ bá mi lọ sọ́jà kọ́ lọ́ bá mi ra nǹkan ọbẹ̀ mo fẹ́ kó o sebẹ̀ gidi o mọ bó ṣe mọ́ sebẹ̀ wọn tí mo dùn irú ọbẹ̀ rẹ̀ rí ilé ayé ó wà gún iyán gígún ni iyán odó kìí ṣe iyán ríro àwọn tí wọ́n máa ro iyán tí wọ́n máa ń kẹ́ àwọn jẹyán iyán ń dùn irọ́ ni wọ́n ń pa iyán gígún ní dùn iyán ríro kan ìdùn. Chief, ẹ̀yin àti dáàdì mi kọ̀ọ̀kan náà nìyí. Àwọn náà kì í fẹ́ pound yam. Àfihàn tó bá gún báyìí nínú odó. Don't worry, I'll do it for you. Gẹ́gẹ́ kan lọ́ọ́ lè mi àdá náà mi. Ó ti dà bẹ́ẹ̀ wọ́n wà ra iṣu ẹ̀gbẹ́ àbí iṣu Àbújá gidi lẹ́gùn tó ti yọ. Ó sì ṣe bẹ́ẹ̀ tó dùn sí. Ẹ ra odó, ẹ ra gbogbo ẹ̀. Gbogbo nǹkan tó bá wọn pọ̀ nílò ní kò gbowó kọ rà. Wọ́n jẹ́ ní tó bá wù ọ́ ní ẹnìkan kò lè sọ nǹkan fún ọ. Wọ́n ló lọ́kọ̀ wọ́n ló lówó. Wọ́n ti gbọ́ kó o sì pé sọ fún pé mo ní bọ́ bá di bí ìrọ̀lẹ́ mọ́lẹ̀ á ṣe ìkẹnujọ kámi wọn bá jẹ nǹkan kí wọn bọ kí lọ́ba ọ̀sùn kí wọ́n jájọ gbádùn kájọ múnú ara wa dùn ẹ̀ra nǹkan ẹ̀ra màlúù àti àgbò ká fi sàsùn ẹ̀ sì pa àwọn tí wọ́n ṣe ń tààmú àwọn ní àpọ́lọ́sì.
E+. E plus. Kún wá wọn kọ tí wọn kó gbogbo ẹ̀ tí ń mú wá kínú àwọn èèyàn dùn kára wọn yá nípa àwọn ọ̀rẹ́ mi náà jọ ṣó ti yọ kí gbogbo ọjọ́ kóra wa jọ torí inú mi dùn òun inú mi dùn lónìí gbogbo àtọ́ bá ti kó mi tó bá ti mọ́nà mi dùn báyìí mo sì mọ káwọn yẹn lẹ́nu jọ yìí. ẹ ti rẹ̀ mí jáde. ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ bó o ní kújọ́ mẹ́ta mọ̀ wà ń bẹ̀ jẹ́ ìrọ̀ kẹ́kọ̀ọ́ sí mi mọ̀ mi nígbà mi ṣẹ̀ṣẹ̀ mi ó wá wọ owó inú ká sọ mi lọ òní ọ̀fẹ́ yọjú sí mi má bọ̀ kí lọ́wọ́ sọ bá ti di ìrọ̀lẹ́ nàá náà fẹ́ ṣe afẹ́ kẹnu jọ kí gbogbo ọjọ́ gbádùn ara wa pọ̀ tó ti gbọ́ mọ̀pẹ̀ ọ̀dà bọ̀. Chief, ta ló ń bá sọ̀rọ̀? Kán àwọn ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi pọ̀ ọmọ gbogbo wọn tán ṣó ti yẹ ọmọ wọn tán àmọ́ ilé ní ìsìn bọ́ bá ti di ọmọ ọ gbọ́dọ̀ mọ àwọn tó ṣe pàtàkì inú ọ̀rẹ́ mi àwọn náà gbọ́dọ̀ mọ̀ pé tó báyìí ní ìsìn wọ́n ní okùn ẹ̀mí mi ọwọ́ rẹ̀ ló wà ọ gbọ́dọ̀ mọ̀ wọ́n ṣó ti gbọ́ bó bá ti wá lọ kọ́kọ́ bá ń wá omi kí n mu mi ná torí o ti gba gbogbo ewúwo igun tó kù lára rẹ̀ kí ṣe wọ́n ti ẹ̀ padà díẹ̀ ṣọgbọ́n. Bọ̀ báwo làwọn ọ̀rẹ́ yín ṣe máa wọlé tá à ń mú kìlọ̀? Ọ̀tọ̀ mọ̀ ni ọmọ rẹ̀ yàn sọ fọkànbalẹ̀ ẹ bá ń yọ ìkànnú àwọn kí ọ̀hún wọ̀yọ̀wọ̀yọ̀ yẹn ẹ bá ń jù sórí tẹ́bùrù sálẹ̀ tó ti gbọ́ wọn sì lẹ́kùn fúnra mi àwọn wá tí náà bá ń bomi kí n ti ẹ̀yìn kí n mú mi ọ̀rẹ́ mi díẹ̀ kágbọ́ra ọ padà ìmọ̀lẹ́jì ọlọ́wọ́. ó gbàdá bíi sórí bá ṣe wo bọ́ọ̀lù ó mú mi rántí ọdún lọ́nà táwọn kan wá bá sútì gbà mọ́lẹ́ ládàá má sí gbàngbàdà nǹkan ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn sórí nígbà tí wọ́n jẹ wá báyìí ẹ̀dọ̀ mi dìde inú bẹ̀rẹ̀ sí ní bí mi bí inú ṣe ń bí mi bá ṣe ń ṣe sí mi mo bẹ̀rẹ̀ sí ní gún wọn ni bí mo ṣe gún wọn kù mo gún wọn dì bí mo ṣe gún wọn kù mo gún sówárì nǹkan bẹ nínú wọn bí mo ṣe tì í bọ̀ ní kùn báyìí ó bóde kejì gà. he is a lie. mo ní èmi mo tó bẹ́ẹ̀ níbi bó ṣe dé tí mi bá ní bùkéré mo gún tó 20 nù. Wow, wonderful. Wonderful. Gbogbo kan tó sọ mo kúkú gbọ́. But if that man ní problem as in where we will fight is tó bá lè dárúkọ 5 players as in player 5 ní shooting. PA. Ma. Ó wà lára yín àtẹ̀yìn náà à ń lọ sọ́jà o dádì láwọn fẹ́ jẹ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí àdèmàwà ram fún àwọn ọ̀rẹ́ wọn fẹ́ wá ṣe get together ó dẹ̀ ní kẹ́pẹ́ guy tó máa ń ṣe barbecue yẹn àti A+ fún cocktails ṣètì gbọ́ ó dẹ̀ tún ní ká pé àwọn èèwọ̀ máa máa sọ fún yín later tó bá ti lọ sọ́jà. Okay ma, we'll talk about it. Daddy ti ń dàdí wọn lókè. All right, ma. Ó wà lára yín. Okay. It's your mouth that will cover you. Let's convert it. It's your mouth that will kill the problem where and moreover, ṣé orúkọ ló fẹ́ máa pe chief ni? Daddy náà ló máa pè é. Tó bá yẹ kó lọ school ni, wàá mọ̀ pé there are different type of daddy. Yes, there is daddy, there is biological daddy, there is a sugar daddy, and there is one, the particular one, there is zaddy. Yes, they taught us all this in school. I'm a BSc holder. Holy money, so keep your mouth shut. Kó lọ prepare mọ́tò kan máa lọ síbi táwọn. Má kàwé o. No sense in the boy ṣá. Let me finish this football. Go! Offside. Fẹ́ máa lọ ra ram fún chief nínú
ọjà. Àgbò. Àgbò. Ẹ̀yin máa lọ ra odó fún chief tá fẹ́ fi gúnyán. Ma? Odó mortar and pestle. Odó ni mo fẹ́ fi gúnyán fún chief. Wọ́n láwọn kì í jẹ poundo yam. So I want to go and buy something in the market. Okay, ma. Kí ló ra odó. It is well. Àṣejù ní personal assistant. Ọmọ ọ̀dọ̀ ti wà okay. It is only in Nigeria that a BSc holder, a graduate, a first-class graduate of Great Ife, Olora Odo, mortal. It is well. It is well, but owó ṣù tèmi gan gbà. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Tọ́ba ní kí n lọ ta. Màá ṣe náà ni. Kí ni àwọn minimum wage ń gbà? 35,000. It is well. Ẹ̀yin máa wọrí ti yín tó bá ti dé just give me the authority ẹ ká sáàkì ẹ̀ á nídìí ẹ̀. Òun náà ló ń bọ̀ yìí. Ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ìsílẹ̀kùn ká máa lọ. So torí ẹ̀ ló ti fi wọlé sí ibà for 3 to 4 hours. 45 minutes. Ẹ sórí rẹ̀ ń ti. Kẹ́sì wá máa wẹ ẹjọ́ mi kọ́ sẹ́rí olórí burúkú ọmọ tó pẹ̀ ẹran yìí ni. Ó mú ẹran yìí ó dẹ̀ pín méjì ọgbà báyìí ó pín dọ́gba lọ́gbà ó wá fẹ́ máa sábà. Tí mo. Ọ̀gá fi sọ́ọ̀rì ilé kò mú kí ọkọ̀ kọ́kọ́ wá jọ ọ́ kó ṣe ó fọ́ ẹ̀sìn for 3 hours. 3 hours. Níbo ló lọ? O fẹ́ drive Dubai pẹ̀lú gbogbo stain ẹ̀rọ tó fi sára illiterate kò get away she boot from ọmọ lọ. Ṣígẹ̀tì lẹ̀ báyìí. Kí ló ṣígẹ̀tì lẹ̀? No. Ẹ bó lè jàre kí wọ́n ṣígẹ̀tì kó lè drive in. Mo ti gbẹ́nu yẹn síbẹ̀. Ẹ wo, mò ń bọ̀, ẹ jẹ́ sáré lọ yọjú sí dáàdì ṣẹ̀gbọ́n ká tó bẹ̀rẹ̀ sí máa dáná. Kí ni BSc holder one kitchen to your long? What am I doing in the kitchen? I said to lọ sódà máa tún jẹ ni. Sórí tiẹ̀ ti bọ̀. Ìwọ máa ń nígbàgbọ́ nínú èèyàn. Mò ń sọ fún yín lọ́jà lẹ́ẹ̀kan pé wọ́n kó ìfun mo bẹ̀rẹ̀ sí níjà ìwọ ló ń takò. Ó gbìyànjú níbẹ̀. What's the situation? Call the ambulance.
Oh, sorry for keeping you guys waiting. Quick one. After going through the demo you submitted, I will pay Alibi Shishe. Thank you so much, sir. Welcome to Indomix Entertainment. How? This is your agreement letter. Thank you so much. Thank you so much. Sign it. Sir, invite to sign it. I've been putting for this over for so long. For what? Let's sign it, sir. No, she be here now. The only thing to machine people go through it. Wàá tó bá ti go through it to understand wàá pe lawyer ẹ tún jọ go through it so that kò ní sí problem tó bá di lọ́la bóyá record label kan ṣe kíní kan wọ́n jí tó alẹ́ ni wọ́n ṣe gangan lọ́la. No, but though it's a good deal. I'm giving you car, Range Rover, and we are giving you house in Lekki. Wow, thank so you so you much. have to just. Thank you so much. Yay! Thank you so much. Mavi do me share me Good one. Thank you very much. Kadija, kí ló sún ẹ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀? Kí ló sún ẹ? Ọwọ́ mi ló ti bá dọ̀ ìyàbọ̀ ọ̀yá ẹ̀. O wá tẹ̀lé máa lè máa káàkiri at your age. Tẹ̀lé fún akú. Láàrin láàrin lọ́wọ́ ọ̀hún. Sir, kì í ṣe time ní gbogbo eléyìí, sir. Because mi mọ nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ bí mi. Time tó bá yẹ kán mójútó ọmọ wọn ní mójútó. Time tó mọ bá wà ní school tó yẹ kán yọ sí lójijì kán lọ wo ọmọ wọn ní lọ. Time tó bá yẹ kán wà pẹ̀lú ọmọ wọn ní right time wọn ní ṣe. Ọmọ máa ní ọ̀rẹ́ ẹ̀ ní mọ́lé ẹ̀ ní màwọn òbí ẹ̀ ní mọ̀nà rárá. Sir, I'm a police officer. Ṣé rí àwọn crime tó wà ń tàǹsìn àwọn ọmọ under 20, 30 àwọn ni wọ́n ń fa ètò pọ̀ nú ẹ̀. Tí ọmọ yín bá wà guilty kò lò rárá á lò 21 years. 21 years. Yes. Kàríyàtì, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀. Irú lòun ò tẹ́nu ọ̀bẹ̀rẹ̀ àfìgbà tó ń dókè ní sí lọ́mọ aráyé pé òun lẹ́nu ọ̀hún. Kàyọ́sì, lọ́wọ́ gbogbo ìta kó lọ́wọ́ èrò. Kàyọ́sì ọ̀sẹ̀. Kí lẹ rí? Absolutely nothing. Good. Move it. Daddy, I didn't do it. God, I didn't do it. Ẹ̀gbọ́n ìjọ kí ló ṣẹlẹ̀? Àdíjà ni o, ó lọ bọ́kọ̀lọ́kọ̀ sùn, yẹ́rẹ́ ti kú sórí ẹ̀. Ṣé ló kú pátápátá? Ẹ wo Yé! Àdíjà! 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 Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Àdíjà! 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 Yé! Àdíjà! Àdíjà wà fún! Àdíjà wà fún! Àdíjà! Àdíjà wà fún! Àdíjà wà fún! Àdíjà wà fún! Àdíjà! No, no! Àdíjà! Ẹjọ́ ló ṣẹlẹ̀! Ẹbí mi lẹ́ ẹbí mi lẹ́jọ́ ẹbí mi lẹ́! Mi ò jọ ẹbí mi lẹ́! Àdíjà! 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 Ma, we are sorry for your loss. Thank you very much. And I heard you guys are doing a great job. Thank you, Ma. Ma, ṣé kò ní anybody tẹ́ fura sí
maybe colleague, friends, or family member tó lè lọ́wọ́ nínú ikú chief? None that I know of. But question tẹ́ bèrè lọ́wọ́ mi ẹ̀. Àwọn méjèèjì ló lè dá yín lóhùn. Àwọn ni ride or die chief. Madam, dẹ̀ ní believe pé girl tí chief ń fẹ́ tó ń gbé kiri ọmọ rẹ̀ ṣẹ́ṣẹ́ bíi shiny chopstick ọmọ pọ́nkiri yan yẹn. Ó lè ní kankan ṣe ìgbà tó jẹ́ pé òun ni chief fẹ́. Ṣé bó rí ẹ̀ ní chief kú sí? Torí ṣe rí àwọn ọmọ tá à ń wí yìí. Ṣe rí àwọn ọmọ tí à ń wí. Wọ́n lè bà nǹkan jẹ́. Area scatter, ìgboro ti gà. Owó wà lọ́wọ́ chief. Kò sí nǹkan tí ó lè ṣe so that kó lè sọ pé òun fẹ́ gba nǹkan. Officer. Well, chief ti sọ fún mi kó tó kú pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí. And I'm the 4th wife. She might just be the 5th. Kó ti fẹ́ síta. Ó lè má jẹ́ òun ló pa chief. One more thing, madam. Ṣé bí ẹ̀dẹ̀ ṣe jókòó yìí? Ẹ mọ̀ chief lọ́wọ́. Of course. I mean Chief Adisa tó ṣẹ̀ṣẹ̀ kú yìí. Your husband. Yes. Ọkọ yín tẹ love ni mo ń try láti ṣàlàyé yìí. Chief. Thank you very much for coming. Tó bá ti bọ́ síta, kẹ́ bá mi tilẹ̀kùn. Anyway, men, they will do anything to shame you. Well, Tí ó bá jẹ́ bẹ́ẹ̀. both of you will be needed for questioning. And make sure you are prompt. What's my own? What did I? This one is my own. We see you. Kí ni wọ́n sọ? Wọ́n ní ikọ̀ ní wàhálà pa chief, but ìwọ gangan ló ń suspect. Ìwọ ló ń fojú sí. Èmi ò lè pa sífù. Sífù ṣèyàn sí mi lè pa ìwọ ló máa pa wọ́n pẹ̀lú àwọn èèbó tó máa ń sọ. Dimwit. Nitwit nìyẹn yẹn scallywag. Yóò pè. Scallywag ìwọ ni. Tipo, what is wrong with you? Why are you still crying? Ọ̀rọ̀ ìbùkún iná ni. See, I feel for her. But nǹkan tójú Adija ń wá lórí. Wọ́n sọ báyìí. Adija ò lè pààyàn. She doesn't have the mind to kill. But she cheated on you. But I cheated too. Not with a married woman. Now, what difference does that make? What difference does that make? Gbogbo alájọ ṣe shit, but not to the level of a married person. Come alone disturb her now because she was also making someone else cry. That man is old enough to be our grandfather, even our father. And Ojoko Tiowe, there are plenty promising young men that can take care of her, that can spoil her in the banking sector, oil and gas, tech guys, but she chose to make someone else cry. So yeah, let her deal with her karma. Whoa, do you know how long we've been working and praying for a record deal? And then he's here and this distraction is here and you're allowing it. Please, let's focus on your career. You'll see better girls and you move on. I can't. Adija is my inspiration. She's there. She stood by me. I have to stand by her too. No, really feel it because now, what the family does men do? Of money. Oh wow, money moto. Obìnrin wo ló máa rí mi sìn tó máa love me pẹ̀lú nǹkan tí mo ti ní. Ìtọ́ni kan tó wà lọ́wọ́ mi ló máa fẹ́ mi now. Ó dẹ̀ mọ̀. So even if I'm going to leave Adija, I can't leave her now. Like, mi ò lè fi Adija lẹ́yìn sí láyé. I have to stand by her. Mi ò lè abandon her now. Mo nífẹ̀ẹ́. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ now. Ó mọ̀ now. Kò lè pààyàn. Mo mọ̀ pé kò lè pààyàn. Me I know that she cannot kill. Me I know. Okay. So what are you going to... What are we going to do about it?
lákọ̀ọ́kọ́ náà ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi nígbà tí wọ́n sọ pé Àdìjá àbúrò mi ó ní ìbájọṣepọ̀ pẹ̀lú married man. Ká tiẹ̀ wá gbà pé mistake is inevitable. Àbúrò mi ò lè pààyàn. Ìgbà tí ọmọ ẹ wá ń lọ sókè tó ń lọ sílẹ̀, ibo lẹ́yìn wà? Ìsàlẹ̀ làwa wà tá tí ń wo bọ́ọ̀lù kó tó di pé wọ́n ní káwa máa lọ sọ́jà. Ṣé wàá rí tàǹtí Àdìjá? Èmi ò lérò pé àǹtí Àdìjá lè pa Sífù o. Torí Sífù nífẹ̀ẹ́ wọn, àwọn náà sì nífẹ̀ẹ́ Sífù. Òótọ́ àbá wọn dókè, àmọ́ àǹtí yìí di. So bó ṣe ń gòkè, you going up and going down. Kí ni wàá ti chief ṣe gangan? What exactly were you doing? We were having sex. So bó ṣe ń gòkè tó sọ̀kalẹ̀, going up and down, you went to get yogurt to resuscitate Chief, right? It wasn't just about the sex. I mean, Chief is like a horse when it comes to sex. He do not need yogurt to strengthen him because he uses Fekomi Smackdown tea. So in simple English, are you trying to tell me that Chief has health issues? Bẹ́ẹ̀ni, Chief ní àwọn medical issues kan, but I manage it dáadáa. Ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gangan, gbàtàdé clubhouse, Chief ní pé àwọn fẹ́ lọ rest lókè, ká lọ dúró de Àdìjá, bí mi àti driver lọ dúró de Àdìjá ní ìta gate. Gbàtà Àdìjá dé dé, gbogbo wa wọnú lé lọ, àwa dúró sálẹ̀. Bí 30 to 40 minutes kan Àdìjá padà wá sísàlẹ̀, ó wọ kitchen lọ mú yogurt, jó lọ sókè padà. Another 20 minutes Àdìjá padà wá sísàlẹ̀, ó sọ fún wa pé ká máa prepare o, a máa lọ sí ọjà. Ó dẹ̀ wọ ní kitchen, ó lọ mú mi, ó tún lọ sókè padà. Ìgbà tó dé padà, a lọ sọ́jà, a lọ ra àwọn nǹkan tí a fẹ́ rà lọ́jà. Cause èmi sì ń bínú pé BSc ò dá, máa lọ sí ọjà. But I still did it because he's my boss. Bàtà dé látọjà, àwọn kitchen àtò gbogbo nǹkan tá a rà sí kitchen. Àdìjá dẹ̀ ní òun fẹ́ lọ wo Chief lókè. Bá ṣe gbáriwo nìyẹn o. Daddy, àwa rọ́ṣọ̀ ló bá wọn. Àrí daddy ni, kò sẹ́jẹ̀, kò sí anything. Àdàwọn pé daddy ti kú. Mo ń lọ police station. Màá lọ jẹ́ kó mọ̀ pé Àdìjá kọ́ ló pa Chief. Àdìjá ò kì í ṣe ọmọ bẹ́ẹ̀. She's a very good girl and she's so decent. Mandy, Kí ni? police station. Nigerian police. Ọlọ́pàá abeg sir. Ìwọ ló introduce Àdìjá sí Chief Adisa. Wọ́n wá kú. Ọlọ́pàá wá ìwá. Wọ́n pè é. Ó wá sọ wípé ohun ẹ̀ kò commit suicide. Àbú fẹ́ lọ sẹ́wọ̀n. Ẹ̀wọ̀n. Ṣé báwọn èèyàn ló wà lẹ́wọ̀n, so kò mátà tí bá lọ sẹ́wọ̀n. Dúró náà. Ó sọ wípé ìwọ àti Àdìjá jọ lọ sí secondary school. But ìwọ drop out. Láti year yẹn sí year tá wà ńsìn. Ṣé ìwọ mọ irú ìwà tí Àdìjá sì lè máa wù? Àbí ṣé same ìwà tó wù nígbà yẹn ṣó ló máa wù ńsìn? Àbí same ìwà tí wọ́n wù nígbà yẹn ló ṣe ń wù dì sí? Ó dẹ̀ ń pariwo, she's a good girl, she's this, she's that. Àbí kì í ṣe Àdìjá kan náà iná ló ń fẹ́ ẹgbẹ́ dádì ẹ̀ tó máa ṣojú mọ́ ẹ̀mí bí yóò ti lè jẹ́ kọ́kọ́ tán. Irọ́, wọ́n lè sọ pé fọ́ọ̀sì ẹ̀ ṣe ni. Kí ni wọ́n sọ ẹ̀? Ṣé bóbìnrin ni gbogbo wa ẹ̀? Nǹkan tó wù lọ́kàn òun ló ṣe yẹn. Wọ́n fọ́ọ̀sì ẹ̀ fún anything. Mandy, ṣé ìwà tí wọ́n ní nígbà yẹn ṣó ń lọ nísìn?
ṣé bí ilé ayé ẹ̀ ṣe rí ń gbà ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe bàjẹ́ sí ṣé báyìí ẹ̀ ṣe nítumọ̀ ń gbà ẹ̀ ṣé bóyá nítumọ̀ ń sí ẹ̀ gbélé ló mú ìgbé lu mọ́ lu gbogbo wọn sọ pé yàn kan bùdì kẹ̀kẹ́ nìkan. ó dàbí kan ní kó fọkàn ṣe lè ó mọ láàánú. ìyẹn ló sọ. ẹ rántí last week tó lóun fẹ́ lọ sọ́dọ̀ Jídé tí mo sáré dọ́dọ̀ ọkọ mi máa jẹ́ kéèyàn kan ba relationship jẹ́ mọ́ mi lọ́wọ́. orí yọ̀ọ̀yá ẹ̀. ọmọdún tó tẹ̀ kìbìkì sórí dídé. wẹ́wẹ́ o ìtẹ́ ìsọ ti ẹ̀dùn ṣé kìí jẹ́ àwọn sí. jẹ́kọ̀ wọn. jẹ́kọ̀ wọn. òun rẹ̀ fẹ́kọ́ mi alba tí bó ṣe wà yìí jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀ ló gbọ́ kò sí yàrá ìyá ẹ̀ wà láìtàláì ó ń ṣiṣẹ́ tí kò bá ṣe wà láti ṣọ̀rẹ́ mọ́ lọ try. and here is another one. gègé sórí. fẹ́kọ́ mi what solution. ṣe rántí last week gbogbo ojú mi tó sún tó lé ṣe rí pé ó ti yàtọ̀ ó tiẹ̀ ti lọ tán ni any skin tag fẹ́kọ́ mi what solution ó máa clear ẹ̀ off everything máa lọ. ẹ wo ṣìkò kí lẹ mọ̀. ṣẹgẹlẹ hormonal imbalance lọgbẹ wàláyì menstruation ẹ ń ṣe ségesège lọ́wọ́ kan ni ó dúdú o ó ń rùn ni o wàláyì ó ń ṣiṣẹ́ bí gidi gan bábọ original ni tó try ẹ mímí kan lè mú ẹ mọ fún nǹkan oṣù ajé. bàbá wọn. wọ́n á ti máa gbọ́. bàbá wọn. wọ́n á ti máa gbọ́. sẹ́ẹ̀rì. karamọ́ ilé ìpọ̀ iṣẹ́ wo ló ṣe bọ̀ ọ́. ẹ̀gbọ́n mi pè ní fẹ́kọ́ mi madam tí. sórí gbogbo boyfriend ẹ 1 minute ń domi ni kò lè ṣe kíní kan sórí àṣírí mi àti Jídé èmi ọwọ́ mi ló wà èmi mo máa rà lọ fún Jídé tí boyfriend ẹ bá gbé lura tó lò ó wàá sunkún wálé ọlọ ajé omi ń pè kíni ó máa dúró ó wà dúró ní. gbóngìlà 3 days ó sì wà ń bẹ̀ wọ́n máa ké wálé ní sẹ́ẹ̀. ẹ káwọn mi. ọ̀rẹ́ mi ní sùúrù ó lè jọ lẹ́kẹ̀ẹ́ Jídé ló lè lè padà sẹ́yìn kí ló ṣẹlẹ̀. kí ni ẹ máa sọ fẹ́lẹ̀ ní sọ̀rọ̀ níbi èlé. kò sí pé kíní bẹ̀ ẹ máa sọ fẹ́lẹ̀ ní. má gbà ẹ̀ o. Officer, Adija ò lè pa Chief. Adija kọ́ ló pa Chief. Bẹ́ẹ̀. Kí ló rò tó fi sọ pé Adija kọ́ ló pa Chief? Because Chief was a very strong man. Very strong man. Ṣé egungun ọmọdé tí yín lẹ́wà fẹ́ fi wé tàgbàlagbà bí? What's funny? Torí pé ẹ mọ̀ Chief ni. Chief máa ń ṣe foursome kò jẹ́ kí n rẹ̀wọ̀n. Kí ni tí mo fọ́ sọ? Chief máa ń bá obìnrin 4 sùn kò jẹ́ ní rẹ̀wọ̀n ikán ọmọkùnrin wọn dẹ̀ sì máa dúró síbẹ̀. Tí ní kẹ́ máa dalẹ̀ onílérò tí ní kẹ́ máa bà marriage ní marriage jẹ́ àbí? Mo mọ̀ ẹ́ ṣé o ṣe bí mi mọ̀ ẹ́ àbí ọkọ ni Mandy Kiss àbí? Instagram ìwọ ló máa ń sọ̀sọ̀kúsọ tó máa ń ṣèṣekúṣe. Officer, ìsọkúsọ ni mò ń sọ mi ò ṣèṣekúṣe ọ̀nà àtijọ́ àti mu ni tí n bá ṣe bẹ́ẹ̀ yẹn lórí Instagram kò sẹ́ni tó máa mọ̀ mi ò ní trend mo ò ní ní followers mo ò ní ní likes. Torí Instagram views ló ṣe ń ba yí àwọn èèyàn jẹ́ ó wà ní tìjú ojú òde tiẹ̀. Ìtìjú mo ti sọnù tipẹ́tipẹ́ nobody can shame the shameless. Meaning? Years back àwọn ẹranko méjì kan lọ rape mi mo jẹ́ lọ sí police station láti lọ report wọn mo report wọn IPO pè mí mo débẹ̀ gbà tí mo débẹ̀ wọ́n ní kí àwọn ẹranko yìí kí wọ́n dọ̀bálẹ̀ kó bẹ̀ mí wọ́n jẹ́ lọ mo wúra mi pé àwọn ẹni yìí ṣe kò tó dáa ẹ̀kàn ní kó wá bẹ̀ mí kó jẹ́ máa lọ àwọn ẹranko yìí lọ ìtìjú yìí pọ̀ ládùúgbò àwọn ọlọ́ṣẹ̀ kan tó dáa èmi lójú ń tì ìtìjú yìí mú mi kúrò níjẹ̀bú Òde mo wá sẹ́kọ̀ọ́ mo dé sẹ́kọ̀ọ́ tán mo wáṣẹ́ gbogbo ibi tí mo wáṣẹ́ dé sex lọ fi ń lọ mí tí bá dé bí a ní bọ́ pátá tí bá dé bí a ní bọ́ bra mo jẹ́ kúkú wò pé kí kú sọ díṣẹ́ ìfi máa jẹun àmọ́ mo bá lọ́ọ̀dá máa jẹun pé ìjọ tí bá ti lè get justice máa stop gbogbo ìwà pálapàla yìí máa start a new life
ó sure pé tó bá get justice wá change. Mo ti promise Ọlọ́run. Mo máa get justice fún ẹ. Mádì ló ń lò. Kí ló ṣẹlẹ̀ tó lè tó tó báyìí? Mi mọ̀mọ́ kó o, ó ṣàárẹ̀ òun lọ náà ni. Everybody dẹ̀ ti bá Sọ́lá tán ti ẹ̀ dáhùn kùn ún. Ó sún mi. Kò ṣe bá kọ́. Ìwọ ìnà Mádì. 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 Tòótọ́ wọ́n tó máa yọjú yìí. Ibi sórí lọ. Mo lọ Jẹ̀bú Òde. Mo ti get justice. Mo dẹ̀ ti bọ́lọ̀ ń dá májẹ̀mú pé ìjọ́ tí bá ti lè get justice. Mo máa stop lifestyle tí mo ń live yìí. Justice. Kò lè yé yín, ẹ ṣáà jẹ́ kí n máa lọ. Ṣùgbọ́n máa ń ṣe. Ẹ jẹ́ kí n máa lọ. Máa ń ṣe. Ẹ jù. Máa ń ṣe. Adija ṣe kí ni? Quadri, bí ìwọ náà ṣe mọ̀ pé ibi tí àwọn Adija ti ń ṣiṣẹ́ ni mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ as the accountant. Kó tó di pé ọkọ mi relocate mi lọ sí Canada. Medical doctor lọkọ mi. Ọlọ́run tún bless mi náà. Mo ṣí restaurant ní Canada. FT Dishes ní Canada kò sẹ́ni tí ò mọ̀. Ó dẹ̀ ń ṣe dáadáa. Ni mo wá rò lọ́kàn ara mi pé àwọn ọmọ kankan wà tájọ ṣiṣẹ́ tí wọ́n dá. Ìyẹn ni mo fi wò pé kí n mú Bísọ́lá àti Adija. Ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ Adija lọ́wọ́ Bísọ́lá tó fún mi story kò kọ́kọ́ tiẹ̀ yé mi. Ó mọ àwọn ọmọ ọ̀sìn. Bóyá kò fẹ́ jẹ́ kí n mú Adija travel ni. Because mi ò lè reconcile ẹ̀. Adija ò kí ń ṣọmọ burúkú. Débi tó máa fi di pé Adija ń fẹ́ married man oníyàwó 4 tí ọkùnrin náà máa wá kú lé lórí. How? Àǹtí Fatima. Quadri. Ìyẹn ni pé ẹ fẹ́ wá mú Adija lọ sí Canada. Mo fẹ́ wá mú ni. In fact, ìwé ẹ̀ ti ready. Kókò lọ sí Freedom Way kó lọ ṣe biometrics ni. Doctor lọkọ mi gbogbo nǹkan bẹ́ẹ̀ yóò ṣe big deal. Subhanallah. What is so fun? I've told her times with a number. Kò ní ká Adija máa wo aago aláàgò ṣiṣẹ́. Àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. That's what they say. Work hard and pray to God make it hard to pay you. Make it hard to pay you. Ohun àṣìṣe fún nígbà lọ́wọ́ ẹni. Ọ̀rọ̀ ṣe make it ṣe jẹ́jẹ́. Àfarawé lè mú ẹ̀gùn tẹ́. Ọ̀rọ̀ ṣe make it ṣe jẹ́jẹ́. Ilé láti ń kẹ́ṣọ̀ọ́ òde. Àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Máa wo bẹ́ẹ̀, máa wo bẹ́ẹ̀. Ìlú Àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó. Ọ̀rọ̀ àgbà tó ń sọ ẹni létí ló lè gbọ́. Ìlú Àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó. Ọ̀rọ̀ àgbà tó ń sọ ẹni létí ló lè gbọ́. Good afternoon. You're welcome, sir. We are here from the ICD. We are here in respect of the murder of Chief Adisa. Tó ń gbé nílé kẹta ń bíbí. Ǹjẹ́ ẹ mọ̀ ẹni nǹkankan nípa ẹ̀kẹ́ ṣàlàyé fún wa nítorí pé a ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn. I don't know anything. Oh, calm down, calm down. Ṣé àwọn pààyàn security ẹ̀yin gbogbo ẹ̀ security ó ní bẹ́ẹ̀ máa ń bára yín sọ̀rọ̀ tẹ́ máa ń ṣe. Ẹ gbọ́n kankan pé Chief Adisa kú àbí. What's going on in here? Who are these people? No. Go back to your post, please. How many times have I told you not to? I'm sorry, ma'am. Hi, Kemi Olunloyo. How are you? Good afternoon. It's Dr. Kemi Olunloyo. Oh, Dr. Kemi Olunloyo. Finally meet you. Yes. Yeah, doing a great job. I know. We are here concerning the murder of Chief Adisa, who happened to be your neighbor here. Is there anything that you know about it that you can help us with the information as police? Mr. Adisa was a good man, and we need police to help us to keep our community safe. I understand that when they left, someone left the gate open. We don't know if there are a number of perpetrators or it's just one person,
But this community needs closure. We need safety. Now, I do have CC cameras here, and I have another one on that side because they could have captured something if this was looking over there. It covers the whole wide perimeter of this area. Really? Yeah, So maybe. you are basically the person that would help us unravel. Well, you know, I'm an investigative journalist, so, you know, these are things that we need. And I've also spoken to the community. If you see something, say something. If anybody saw anything, even if the builders up there may have seen something. Okay, so I'll be able to, I'm glad to help you. Why don't you come with me? Audrey, mi ò lè sùn. Sórí, mi ìfẹ́ jẹ́ ká gbàgbé pé ẹlẹ́ran ara ni wá. Àti wípé tí èèyàn kan bá ṣẹ̀ lẹ́yìn ìgbà àkọ́kọ́, ẹ̀tọ́ ẹ̀ ò bínú sí. Tó bá ṣẹ̀ nígbà kejì, ẹ̀tọ́ ẹ̀ tún bínú sí náà. Tó bá wá ṣẹ̀ nígbà kẹta, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ó lè faraya díẹ̀. Ẹ̀kẹrin, ó lè bínú. Ẹ̀karùn-ún, ó lè wá jìnnà sẹ́ni yẹn. Adija ò ṣòro nǹkan báyìí rí. Quadri, láàrin èmi àti ẹ̀, a jọ mọ̀ pé Adija ò lè pa ẹni yẹn. A mọ̀ pé Adija ò kì í ṣòro ọmọ bẹ́ẹ̀. Èyí ló wá jẹ́ kí n ro àròjinlẹ̀. Mo fi ń dá ẹ lójú pé tí Adija ò bá guilty ẹ̀sùn tá fi kàn yìí, I will try my best láti make sure pé Adija kúrò níbẹ̀ yẹn. Àfi tí mi ò bá kí n ṣe Fatima Ògúnsànyà lóko. Àmọ́ tó bá guilty, ó máa le o nítorí èmi gẹ́gẹ́ bí obìnrin, èmi gan ò lè gbà kí obìnrin mi máa bá ọkọ mi ní àjọṣepọ̀. Àmọ́ there is something in me tó ń sọ fún mi pé Adija ò guilty. I'll try my best. So documentary. Tí Adija bá jáde, ó kàn lọ fún biometrics ni, and I'll finish the rest. I really want her in Canada. Mo dẹ̀ mọ̀ pé tó bá ti dé Canada, everything might change for good. No, you don't have to do this. Stop. Thank you, Mama. Thank you very much. You're welcome back. Quadri, you have to be strong, please. Have this. Lord is your strength. Young man, why did you kill Chief Adisa? Kí lè tó bá chief? Èmi. Rárá, èmi kọ́ mo pa sífù. Báwo ní ṣe wá pa sífù? Sífù sí èèyàn mi lè pa sífù. Èmi kọ́ mo pa sífù. Gbogbo nǹkan tó bá mọ̀ nípa ikú chief, ó yá jẹ́ máa gbọ́. Spill it out. Ẹjọ́ ìtorí Ọlọ́run ẹ ṣáà ṣe sùúrù máa jẹ́wọ́. Iṣẹ́ rí ní ọjọ́ lọ́lọ́ tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Sífù gbé owó kan wá sílé, owó yẹn wà ní briefcase báyìí. Wọ́n wá gbé fún PA wá gbé sí pálọ̀ nsàlẹ̀. Kò tó di pé wọ́n ní ká lọ sọ́jà. Nígbà tá a wá dọ́jà tán ní kémi ó lọ ra ẹran wá, mo wá ọgbọ́n àlùmọ̀kẹ́rẹ́ yìí tí mo fi padà wá sílé.
máa jí lọ ní máa jí owó ń lọ bó o ṣe ń jí lọ èyí tó kìbọ́ nù ṣòkòtò mo ti yà wò ó má fi bẹ́ẹ̀ padà gòkè irọ́ lọ pa má fi bẹ́ẹ̀ o ẹ̀yin ará alẹ́ ojú olè lẹ́ ń wò yìí o gòkè ọmọọṣẹ́ mi ni ó ti jí mi ní gbogbo owó tán èmi tí mò ń sọ̀rọ̀ rẹ̀ èmi ni olóyè àdìsá ó wá ń gbé gbogbo owó mi ojú olè lẹ́ ń wò yìí gbogbo ayé wo bí ń ṣe pósì ẹ̀ sí gbogbo ayé rí tí ẹ ti bàjẹ́ ìwọ tí mo gbọ́kànlé tí mo ṣe bí bóyá ẹni tó kàwé ní ọmọ jí lówó àṣewò ni tí mo fi inú tán ìṣèṣù ó ti dá ọwọ́ ti tẹ̀wọ́ àti sùn lónìí sórí. ojú rẹ̀ náà rè níràwọ̀ ra sẹ̀ ẹ dákun ẹ̀ mọ́ bá ń pín lógúnlógún ẹ̀ mọ́ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kí gbogbo ayé ọmọ rẹ̀ kí sífù ní ṣe ọgbà bá mi. ojú olè náà rè ojú òpópó kí ni ṣe ọgbà ojú olè òdù báyìí lọ òun tẹ̀yìn náà bá tẹ̀lé. mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ sífù pé kí sífù ṣàánú mi kó ṣàánú mi sífù ní rárá àfikà wọn bá tèmi jẹ́ ibi tí mo ti ń lọ fóònù mọ́ sífù lọ́wọ́ ní sífù ti ṣubú wọ́n lè ṣubú ni wọ́n forí gbá ẹ̀yà mi ń jẹ́ ni mo ṣe sá lọ ẹ̀dẹ́kùn. o ti ń rò o ti ń plan ẹ̀. ok báwo ni gbogbo fóònù chief ṣe wá wá wiped out completely wiped out. ṣe nígbà tí mo gbé sífù mi mọ́ pé sífù ti kú ni mo wá mú fóònù yẹn gbé kí n yọ fídíò yẹn kú ọ̀mẹ́ ibi tí mo ti ń tẹ pásíwọ́ọ̀dù sí ni o ti gbé rìsẹ́ẹ̀tì wá bí mo dẹ̀ tẹ rìsẹ́ẹ̀tì báyìí gbogbo nǹkan tó wà lórí ẹ̀ṣẹ̀ lọ nìyẹn ẹ̀jọ́. ó dá ọ láwọn gbogbo I'm gonna charge you for stealing, assault, premeditated murder. Roger that. Get up! Adija. Mom, am I going back to the cell? You're free and you're free indeed. Let me tell you something. Nobody should influence you. Never fall for societal pressure. The school is no longer the learning place. The society is the new learning place. Okay? You're a good girl. I'm sorry if I hurt you. Shori. Àwọn ọmọ pọ́nkín yan iná ló gbọ́kàn mi. So anytime I see anything that has to do with side chick, infidelity and all that, man, that brain me, it's a psychological trauma for me. Me, can they take it? That was why I reacted the way I reacted. Find a place in your heart to forgive me. Let me tell you something. Yobu, he's a very good man. You need to hold him tight. Okay? All the best. Thank you. And stay good. Thank you. Àgbà wa búra, bẹ́ẹ̀wé ò bá ṣe ọ́ rí. Adija. Ja. Wow, Fine. Come on, I've forgiven you. You have? Yes. What is love without forgiveness? Thank you. Why is my brother not here? That one was too, but don't worry. It's fine. It's fine. It's fine. And congratulations about your Canada. You know? Yes, mate and Fatima was also. And congratulations on your deal. My deal. No, our deal. Yes. I can't wait to spend the rest of my life with you. Huh? Have you truly forgiven me? Yes. Bestie! He's madly in love with you. Oh my God, I'm so happy to see you. I miss you. Excuse me. Alright. Hi, my name is Adijat Salami. It's not a true life story. It's just a fiction. I mean, I am Adijat, so it's my story. I was lucky. You might not be lucky. The true ways to success is through hard work,
consistency, trust, prayers, and grace. I'm so excited. I'm going to Canada. But my dad is sick, so I have to see him in the hospital.